Aláròye máa wí o. ẹgbẹ́ APC ti gbọ̀nà ẹ̀bùrú yọ sí Omiṣore, Babayemi àtàwọn tí wọ́n jọ ń dupò gómìnà Ọ̀ṣun. Kò jọ wípé èròǹgbà àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC ìpínlẹ̀ Ọ̀ṣun kan tí wọ́n nífẹ̀ẹ́ láti dupò gómìnà yóò bọ̀ sí báyìí, pẹ̀lú bí àwọn ọmọ ìgbìmọ̀ tó ṣàyẹ̀wò wọn ṣe yọ ṣọ́ọ̀kì lẹ́sẹ̀ wọn tí wọ́n sì fi àwọn òfin kan dè wọ́n, èyí tí kò ní fún wọn láǹfààní láti kópa nínú ètò ìdìbò abẹ́lé tí wọn yóò ti yan ẹni tí yóò ṣojú ẹgbẹ́ náà nínú ìdìbò ọdún 2026. Ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ ni wípé 7 lára àwọn 9 tí wọ́n dupò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun lábẹ́ àsíá ẹgbẹ́ náà ní ìgbìmọ̀ náà ní kò kúnjú òṣùwọ̀n tó. Alága ìgbìmọ̀ tí ẹgbẹ́ náà gbé kalẹ̀ láti ṣàyẹ̀wò àwọn olùdíje mẹ́sẹ̀ẹ̀sán nílùú Àbújá, Olóyè Obins Uzo ló ṣe ìkéde yìí. Ó ní àwọn 2 péré ni wọ́n kúnjú òṣùwọ̀n tí wọ́n sì ní àmúyẹ gẹ́gẹ́ bó ṣe wà nínú abala 9 àti ìkọkànlélọ́gbọ̀n òfin ìdìbò tí ẹgbẹ́ náà ń lò. Uzo sọ wípé ẹnikẹ́ni tó bá fẹ́ díje nínú ẹgbẹ́ náà gbọ́dọ̀ ní àwọn onígbọ̀wọ́ márùn-ún láti ìjọba ìbílẹ̀ kọ̀ọ̀kan tí wọ́n jẹ́ ojúlówó ọmọ ẹgbẹ́ tí wọ́n sì san gbogbo owó tó yẹ sínú àpò ẹgbẹ́ déédéé. Ó ní lẹ́yìn tí àwọn parí àyẹ̀wò àwọn olùdíje mẹ́sẹ̀ẹ̀sán lọ́jọ́ 4 oṣù Kejìlá ọdún yìí làwọn rí wípé àwọn 2 péré, ìyẹn Alhaji Bọ́lá Oyèbánjí àti Alhaja Mulikat Abiola Jimoh nìkan ni wọ́n yege nínú òfin náà. Àwọn yòókù tí wọ́n ní wọn kò yege ní Sẹ́nẹ́tọ̀ Iyìọ́lá Omiṣore, Dókítà Akin Ògúnbíyì, Ọmọọba Dọ̀tun Babayemi, Amòfin àgbà Kúnlé Adégòkè, Benedict Gbóyèga Àlàbí, Sẹ́nẹ́tọ̀ Jídé Ọmọwòrarẹ̀ àti Babátúndé Ọ̀rálùsì. Pẹ̀lú ìkéde tuntun yìí, Oyèbámíjí àti Alhaji Mulikat ni wọn yóò kojú ara wọn nínú ìdìbò abẹ́lé ẹgbẹ́ náà tí yóò wáyé lọ́jọ́ 13 oṣù Kejìlá ọdún tá a wà nínú rẹ̀ yìí. Florence Babasola ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròye Online TV.